Ẹ kú dédé àsìkò yìí gbogbo tẹ́ ti ń gbọ́ mi lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa aláàánú wa olóore ọ̀fẹ́ wa wọ́n. Àwa dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga fún àánú àtojúre láǹlà tí a rí gbà láti rí ẹ̀yìn ọjọ́ àbámẹ́ta tí ó jẹ́ ọjọ́ tí ó parí oṣù kejì. Àdúpẹ́, ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ oṣù kejì yìí láyọ̀, ẹ tún jẹ́ kí a rí ìparí rẹ̀ láyọ̀. Oore ọ̀fẹ́ àti àánú ńláńlá ni a rí gbà tí kò sì ṣe é fowó rà. Ògo ni fún orúkọ mímọ́ yín Ọlọ́run àánú wa. Ọlọ́run, ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere o. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejìdínlógún oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí ó sọ pé ọwọ́ ọ̀tún Olúwa. Ọwọ́ ọ̀tún Olúwa. Àkọ́sórí amúnínú ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkẹfà. Bíbélì kíkà ìwé orin Dáfídì orí 150 ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Bíbélì ní ọdún kan di ta lórómì orí ìkẹtàléníogún títí dé orí ìkarùndínlọ́gbọ̀n. Orin ìkẹwàá nínú Kristi nìkan. Àkọ́sórí Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkẹfà. Ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Jésù Kristi. Bíbélì kíkà orin Dáfídì orí 150 ẹsẹ̀ ìkíní títí dé ìkẹta. Olúwa sì wí fún Olúwa mi pé, ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi yóò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ. Olúwa yóò na ọ̀pá agbára rẹ̀ láti Síónì wá. Ìwọ jọba lórí àwọn ọ̀tá rẹ. Àwọn ènìyàn rẹ wọn yóò jẹ́ ọrẹ àtinúwá ní ọjọ́ ìjáde ogun rẹ. Nínú ẹwà ìwà mímọ́ láti inú òwúrọ̀ wá, ìwọ ní ìrì èwe rẹ. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ọ̀rọ̀ náà ọ̀tún ó ní ìtumọ̀ pàtàkì nínú Bíbélì o. Ó ṣàfihàn ipò àǹfààní, ìbùkún tí iyì àti ọlá tí ó wà. Àpẹẹrẹ ni pé Olúwa wa Jésù Kristi jókòó ní ọwọ́ ọ̀tún Baba. Ìwé Hébérù orí ìkíní ẹsẹ̀ ìkẹta. Hébérù orí ìkejìlá ẹsẹ̀ ìkejì tún ṣàfihàn pé lẹ́yìn tí Jésù ń jìyà, ó sì kú lórí àgbélébùú, ó sì jókòó ní ọ̀tún ìtẹ́ Ọlọ́run. Ọ̀tún Ọlọ́run dúró fún agbára àti ọlá tó ga jùlọ. Ẹni tí ó ti lọ sí ọ̀run tí ó sì ń bẹ ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Àwọn áńgẹ́lì àti àwọn ọlọ́lá àti àwọn alágbára wọ́n sì ń tẹríba fún un. Ìwé Pétérù ìkíní orí ìkẹta ẹsẹ̀ ìkejìléníogún. Ẹni tí à ń tọ́ka sí nínú ìwé mímọ́ yìí ni Jésù. Òun ni ẹni tí ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run tí gbogbo agbára sì ti fi orí balẹ̀ fún un. Láìka ipò àti ààyè tí ẹnikẹ́ni ìbá lè ní, jíjókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run túmọ̀ sí pé ìwọ kò ní ṣe aláìní ìrànlọ́wọ́ tàbí ìpèsè. Ó túmọ̀ sí pé ìwọ máa rí ìrànlọ́wọ́ tó péye nígbà tó yẹ, àti pé kì í ṣe díẹ̀ nìkan ṣùgbọ́n púpọ̀ yanturu. Àwọn ohun tí ó wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run kì í ṣe kékeré nítorí pé ọ̀tún rẹ̀ ní ibi agbára, gẹ́gẹ́ bí Máàkù orí 14 ẹsẹ̀ 62 ṣe sọ. Jésù wí pé ni yóò rí ọmọ ènìyàn. Ó jókòó ní ọwọ́ ọ̀tún agbára, yóò sì máa ti inú àwọsánmọ̀ wá. Èyí túmọ̀ sí pé gẹ́gẹ́ bí Kristẹni, àwa jẹ́ ènìyàn à ń gbádùn ìrànlọ́wọ́, ìpèsè àti ojúrere láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó ṣeni láàánú ẹ̀wẹ̀ pé bí ó tilẹ̀ jẹ́ pé èyí ni ìdánimọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, àwọn onígbàgbọ́ kan wọ́n sì ń gbé jìnnà sí òtítọ́ yìí. Bí ọmọ onínàkúnà nínú ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 11 dé 22. Wọ́n ti rìn jìnnà sí ọwọ́ ọ̀tún Baba. Wọ́n ti fetí sí ìpè ẹ̀ṣẹ̀. Wọ́n sì ti sọ oore ọ̀fẹ́ Ọlọ́run di asán nínú ayé wọn. Olùfẹ́,
bí ìwọ kò bá tí ì fi ayé rẹ sílẹ̀ fún Ọlọ́run, tàbí bí ìwọ bá ti rìn jìnnà sí i, mo pè ọ́ lónìí o pé kó o padà wá. Ó ń kan ilẹ̀kùn ọkàn rẹ o. Ìwé Ìfihàn orí 3 ẹsẹ̀ 20. Ṣí i sílẹ̀ fún un. Òun dúró dè ọ́. Ó na ọwọ́ rẹ̀ sí ọ o. Má ṣe dá a dúró rárá o. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ ò ń gbé ayé rẹ nítòótọ́ ní ọwọ́ ọ̀tún Ọlọ́run bí? Ẹ jẹ́ á sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti máa gbé ayé mi ní ọwọ́ ọ̀tún rẹ. Yọ̀ǹda rẹ̀ fún mi kí n lè rí àlùyọ ìtẹ̀síwájú, ìgbéga àti gbogbo àwọn ohun tí o ti ṣe ní ọ̀pọ̀ yanturu fún mi láti jẹ ìgbádùn rẹ̀. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Olúwa Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín o. Ó dàbọ̀.